Africa Content TV. Ontario, Toronto, Ayinde, ewúrẹ́ lápáta bí kókó, ìkókó, àgùntàn lápáta bí kókó. Ọlọ́run àbànà, àsìnà, fíìdù nìyẹn, àsànà, abiláyìí àti àsànà, akínú àzábà náà rí, òkùnkùn ní ro, àkọ́bà, kábíyèsí. Ọ̀pọ̀ ní ìfowó ṣe ẹ̀ka Ayinde. Àbábí ọba ní ìfowó ṣe ẹ̀ka Ayinde. Ẹni àgbètè bèrò pé kó jábọ́ tó tún wá aláàlọ́ nípele ló pele sí Ayinde àti Ọlọ́run ò gbà fún wọn. Wálé ọ̀gá ọ̀gá ẹ máa ríran ẹ máa ríran àyà lásìkò ẹ máa ríran. Kéwọ́n ní ultimate ọ̀gá wa ó sọ àwa di èèyàn ó sọ àwa di èèyàn àní graduate àwọn onífújì òdà onífújì òdà àwọn wọn ti ń kàwé graduate àgbà láwọn ọba àwọn ti ṣẹ̀gbọ́n àlàwo ọmọ oko wọn di ẹ̀gbá mú ọ̀gá wa níbi ìgbà àbọ̀ oko nọ́mbà wà lọ́dọ̀kúta nígbà nọ́mbà wà nílẹ̀ Wasiu ìdòwò lórí gbogbo ẹbí jẹ́nẹ́rà pápátá fún òní pa fún wa nípa kó ní fújì o òmìnira kò wọ́n ṣó àjálù nípa ọ fún wa mo sọ̀rọ̀ alhamdulillah 50 years on stage. Ọdún mélòó lẹ́yìn tí wà pẹ̀lú ọdún mélòó lẹ́yìn tí wà pẹ̀lú Aláàjì? Pẹ̀lú Wasiu Ayinde 23 years now. Ọmọ ọdún mélòó lẹ join wọn? Mo join wọn age of 32 years. Wow. Yes, I was born in 1967. Ìjẹ́ lè rántí orin t'Aláàjì first album lẹ́yìn bá Aláàjì ṣe nígbà yẹn? Yes, New Era. Bọ́dá Akeem. New Era. That's the album. New Era. Àwọn ọdún mélòó lẹ́yìn tí wà pẹ̀lú? Èmi ti wà lẹ́nu kéwà oníṣọ́lá tẹ̀kọ̀. Èmi ti wà ọdún kéwà mo wà 24 years. Mo ti sọ ẹnu mi interview ní gbogbo nǹkan náà àti kékeré làwa ti wà. Dádì làwa ń pè wọ́n. Ní kọ̀kọ̀dá wa bọ́ọ̀sì dádì wa. Àwa ti tẹ̀lé wa age of 24. Àjọ ti ṣe rẹ́kọ̀dì tó pọ̀. Gbogbo rẹ́kọ̀dì la ti ṣe. A ti ń tẹ̀lé bàbá wa tipẹ́tipẹ́. Títí ta fi dàgbà dì sí náà. A sì wà pẹ̀lú ẹ̀ àdálẹ̀. Ọmọ wa ló wà lọ́gbọ̀n, àwọn ọdún nílé gbogbo òṣèlú pọ̀ ọlọ́wọ́ aṣọ ìṣẹ́gbẹ́ làwọn náà wọ́n ṣe tí mo bá onífújì bẹ́ẹ̀ náà wọ́n rà fa náà mọ̀ wọ́n bá ṣe tàwa náà dáadáa káwọn ọmọ tiwa náà ṣoríire káwọn Wasiu Ayinde náà ṣoríire àwọn ọmọ ṣẹ̀fí ọ̀làwọ̀ káwọn náà ṣoríire wọ́n rà fa náà mọ̀ káwọn Yes,